Thank you very much. Permit me to quickly recognize the presence of the talented, award-winning, beautiful Alhaja Mina Mercy Aigbe Adeoti. Eba before Alhaja Wato Rile. You're welcome, huh? And also my colleague in the Nollywood industry, the Covey, the freshest, the beautiful, black and shine, award-winning, talented Aisha Lawal, Barrister Aisha Lawal, actually. You're welcome. Thank you. Ẹ̀yà ìyàwòrán, ẹ̀yà ìyàbúyà, ẹ̀jọ̀, ṣẹ́rí ní tí ẹ̀yà yẹn tó bá ṣe é ṣe, ẹ̀yà ìyàwòrán, ẹ̀jọ̀ jàre ká kú òní gbàgede bẹ̀yẹn, ẹ̀jọ̀ ọmọbìnrin ní ẹ̀yà ìyàwòrán, ẹ̀jọ̀ ọmọbìnrin kúrò bẹ̀yẹn. Èèbó ni mi ò gbọ́, ẹ má jẹ́ ká máa fi èèbó búra wa, ẹ kúrò ń bẹ̀ yẹn. Ní báyìí, àbẹ̀rẹ̀ aboyún ayàwòrán, aboyún ìyá àbẹ̀yìn tó bá padà wá bí màá ta fóònù ọwọ́ ẹ o. Àtijọ́ ọmọ tí èmi ní òróbìnrin tó lóyún tó ń ṣe kámẹ́rà wọn káàkiri. Ojú ló ń gba ọ̀tún kọ́ńtà nílẹ̀. Nígbà àbẹ̀rẹ̀ sí pé wọ́n ní ṣíṣe ìtẹ̀lé àwọn adájọ́ nìyẹn, àwọn nọ́mbà tó ṣe dá ẹjọ́ ọmọ bẹ̀ wá, àwọn akọ, àwọn tí màá bá bá bẹ̀rẹ̀, àwọn ọ̀ṣàrà ẹ bá pàtó fún ọ, ọ̀ṣàrà ẹ kó lójú ọ̀nà fún wọn bẹ̀, ọ̀ṣàrà pín iṣẹ́ bà, àwọn máa kọrin fún oníkálukú wọn, ẹ bá fún pín iṣẹ́ bà. Ìṣúná ọlọ́dọ̀ọ́mọ tí wọ́n fi borí lẹ́nu báyìí. Ẹ̀yà kọ̀ọ̀rọ̀ àtàwọn ìdílé ẹkún ní ìfúnni. Ẹnu mi ti ń tẹ̀wọ́ aládàá. Lèyẹ kò wúlú. Mo rántí pé wáṣọ ìfọ́ bẹ̀rẹ̀ kan lọ́wọ́ mi. Mo wáṣọ ìtúmọ̀. Wáṣọ ìfọ́ dàgbà mú lójú. Níbi òwe ẹ̀kílẹ̀ púpọ̀. Wáṣọ ìfọ́ bá bẹ̀rẹ̀ lórí wáṣọ ìfọ́ pé ta ni èyí kò lù ẹ̀fẹ̀. Ó yá ẹ̀jọ̀ pín sábà ṣé ẹ ti ṣe tán? Ìṣẹ́jú mẹ́ta ni àwọn adájọ́ ló wà níbẹ̀ yẹn. Tí a bá ti ló tó ẹ̀jẹ̀ kó tó, ṣé ẹ ti tó ta bá ti ló tó ẹ̀jẹ̀ kó tó, ẹ bá pàtó fún ọ̀ṣàrà pé sábà. Ọlọ́mọ ló láyé, ọlọ́mọ ló láyé, oníṣọ̀ olóòlù, ó láyé sọ olóòlù. Ọlọ́mọ ló láyé o, ọlọ́mọ ló láyé, oníṣọ̀ olóòlù, ó láyé sọ olóòlù.
individually. Ẹ jẹ́ kí gbogbo wọn tó wọlé padà. Àwọn judges tó bá bẹ̀rẹ̀ question. Wọ́n lórí òṣìṣẹ́ àdọ́ta màmá kan. Right now we'll be handing over to the judges for the questions. Wọ́n máa bèrè ìbéèrè lọ́wọ́ àwọn gbogbo ológun tó wà ní orí ìtàgé. Over to you, the judges. Wọ́n ní kí ẹ má súnpọ̀, ẹ̀yin tẹ́ bá jọ̀wọ́ ẹ múra yín dání ká lè dára yín mọ̀, ẹ má súnpọ̀ mọ́ra yín tẹ́ bá jọ̀wọ́ ẹ dira yín mú, ṣe. Over to you, the judges. For the judges. Ògúnjọkẹ́ ọmọ orúkọ mi Ọ̀ṣunkọ̀lá ìyè mo wá láti ìdí Ọ̀ṣun òbí. Orúkọ mi ni Omíyẹmí ọmọ olóògùn àwọn láti ìdí ẹ̀sìn mi. Orúkọ mi ni Omíyẹmí Àbùnní àwọn làjú wá láti Ìrèmọ̀lú. Okay, màá gbé microphone. Ẹgbẹ́ padà fún wọn tó jẹ́ lákọ̀ọ́kọ́. Ọ̀ṣà tó bá ṣe pé nísì pàdé mi lọ́nà mọ̀ ní ẹ wá fẹ́ olóńgbò ìlú Ọ̀ṣàrà fún mi. Báwo ni màá ṣe kí ẹ máa sọ kí máa jẹ́ kí n sọ wípé mo fẹ́ darapọ̀ mọ́ yín.